ọ̀gbẹ́ni agbésùnmọ̀mí kan tó fọwọ́ sọ̀yà pé òun lè jí gómìnà gbé eléyìí tó ṣẹlẹ̀ kẹ́yìn òun náà ni ti ọ̀gá ológun tí wọ́n gbé lọ́nà Katsina wọ́n gbóhùn àtìyàwó ẹ̀ níbi tí wọ́n ti ń lọ síbi ayẹyẹ ìgbéyàwó kan nínú ọ̀dọ̀ wọn náà lọ̀gá ológun ọ̀hún kú sí. wọ́n gbókù ẹ̀ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Katsina wọn ò fìyàwó ẹ̀ lẹ̀ àwọn ológun tọpa ìyàwó ó kù dẹ̀dẹ̀ kí wọ́n ó débẹ̀ àwọn agbésùnmọ̀mí yìnbọn fún ìyàwó ọ̀gá sọ́jà ọ̀hún lóòótọ́ ńlá àwọn ológun rí rescue ṣùgbọ́n wọn ò láǹfààní láti mú kankan nú àwọn agbésùnmọ̀mí ìbalẹ̀ bẹ́ẹ̀ bá wá gbàgbé nígbà tí ròyìn yìí jáde ìbéèrè tèmi gangan kọ́kọ́ béèrè ni pé bó o làwọn sọ́jà ṣe mọ̀ wípé bẹ́ẹ̀ gangan làwọn ajínigbé yìí wà ó túmọ̀ sí pé plan work ni ẹ wá bá wa nbí báyìí la wà nbí báyìí la gbókù sí lọ́jẹ́ kí wọ́n rókù ọ̀gá sọ́jà yẹn gbé because eléyìí tí wọ́n pa nínú igbó Odòyọ National Park olùkọ́ tí wọ́n dú lọ́rùn àárí eégún tí ń jájí kẹ̀ látọjọ́ náà kò sẹ́ni tó sọ pé ó rìn nínú igbó yẹn òun wá bá òkú kan pàdé ńbẹ̀ ó túmọ̀ sí pé ẹni ẹlẹ́ni ti wọgbó àwọ̀rá ó ti rá sínú igbó yóò sì rà sínú igbó ẹni tó kú la tó ń sọ ohun àwọn ọmọ tá a rò pé wọ́n wà láyé wọ́n wà láàyè ńkọ́ kẹ́ni ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́ òní lọ́jọ́ 9 oṣù keje bó bá dọjọ́ 15 oṣù keje ni yóò pọ̀ṣù méjì gérégé tí wọ́n ti jí àwọn ọmọ yẹn kó lóòótọ́ ara àwọn tó ti pẹ́ jù bẹ́ẹ̀ lọ tá a tó padà rí àwọn kan ò pé mọ́ àwọn tèkìtì wọ́n release wọn after 67 days ọmọ kan kú sọ́dọ̀ wọn after 78 days tó ti wà ń bẹ̀ tí wọn ò fún lóúnjẹ so gbogbo àwọn eléyìí wà ńlẹ̀ kó tó di pé ìròyìn ọ̀n jáde pé ọ̀gá àwọn agbésùnmọ̀mí kan mọ̀ jáde pé òun o gbogbo àwọn sọ́jà tí wọ́n rán pé kán wá kọlu òun ọmọ òun ni gbogbo wọn o òṣèlè tí wọ́n bí dánú wọn tí yóò ṣe nǹkan kan fóun torí pé wọn á ti máa sọ sílẹ̀ pé àwọn ń bọ̀ kó tó di pé wọ́n wà sọ́dọ̀ òun lóòótọ́ ọ̀rọ̀ yẹn gbà kíyèsí gidi but unfortunately àwọn tó yẹ kó sọ̀rọ̀ sí ọ̀sọ̀rọ̀ kankan pa rẹ̀ mo wá ní bí ó rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ ó yẹ kó wà lákọọ́lẹ̀ pé nígbà kan lórílẹ̀‐èdè yìí o a rí agbébọn agbésùnmọ̀mí tó lágbára ju ìjọba àpapọ̀ lọ because àwọn èèyàn kan ti jáde béèrè pé ta ní í ṣèjọba gan ṣé Bọ́lá Tinubu ni àbáwọn agbésùnmọ̀mí because àṣẹ tí wọ́n múlẹ̀ ju ti ààrẹ orílẹ̀-èdè lọ àwọn ni wọ́n pàṣẹ lójú ẹsẹ̀ iye báyìí la fẹ́ gbà o ẹ máa rá bàbá ẹ máa bẹ̀bẹ̀ ẹ dákun bàbá ọkọ wa ẹ má bínú iye báyìí la rí jẹ iye báyìí la lè rí iye báyìí la ti rí níbo ni a máa kó bọ̀ wọ́n máa state nǹkan tí wọ́n fẹ́ gbà fún ẹni iye báyìí lówó iye báyìí lálùpùpù ọ̀kadà iye báyìí ní noodles iye báyìí lóògùn tẹ́ẹ̀rà wá àpò ìrẹsì wọ́n ń gbà alùpùpù ọ̀kadà wọ́n ń gbà káàṣì ni wọ́n ń gbà wọn àgbà transfer débi tẹ́ sọ pákàǹtì ẹnìkan wọ́n transfer ẹ̀ sí so gbogbo eléyìí ló jẹ́ kàyéfì fún èmi àtẹ̀yin àrójútu ẹ̀ a gbìyànjú láti tú ó ń tú lójú ràn gbogbo àwọn nǹkan yìí ó ń ṣe wá ní kàyéfì ó ń ṣe wá ní àhínhà pé bó o nílùú ṣe rí báyìí ìwọ Ọlọ́run bó o la ṣe mọ bẹ́lẹ̀ lọ lóòótọ́ bí nǹkan bá rúni lójú àwọn ọ̀jọ̀gbọ́n ní bó bá rúni lójú ilẹ̀ là á bi léèrè irú ilẹ̀ wo láwa bi léèrè báyìí ńgbà tí kò ń polówó tóró ń gbé wọ̀fà
sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ ń ṣe bí eré bí àwàdà ọ̀ndàdì lọ lórílẹ̀‐èdè tá a ti láàrẹ tá a láwọn gómìnà rẹpẹtẹ a ní sọ́jà o a ní navy tó pọ̀ dáadáa o iléeṣẹ́ ọlọ́pàá wa kún aláwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ a lè trace nẹ́tíwọ̀kì táwọn ajínigbé fi ń interact wọ́n á pe àárín ìlú successfully wọ́n á bá àwọn èèyàn sọ̀rọ̀ including àwọn tó wà níjọba at the end of the day òun là á mọ́ fàfà ìdí igi là á bá a kì í rí wọn bá nídìí igi a ti wá ṣèyí sí Olódùmarè kí là á ṣe àwa ń wòran àwa gba kámú àbí kí la ṣe agbákámú ń gbé ọlọ́run ó mú ọ ọlọ́run ó mú ọ èmi àtẹ̀yìn mọ̀ wípé mọ̀ ń bọ̀ wá ọlọ́run ọba kì í yá lógún ọdún kì í yá lọ́gbọ̀n oṣù lóòótọ́ bọ́ bá dé ìdájọ́ ọlọ́run ọba mi lágbára ṣùgbọ́n àyàngbé ajádùn láwí pé a jẹ kó tó di pé àyàn ajá gbẹ àkàndọ̀ra okòǹkò mi ò ní jẹ́ kí àkàwé mi ó pọ̀ ju ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ àwọn ọ̀rọ̀ tárákùnrin yìí sọ àṣìbáṣe láwọn tí ọjà ń yàn kí ló dé tá a fi ń ṣe bí afọ́jú tá a kàn ń tẹ̀lé n táwọn olórí wa bá ṣe ọ̀dà kò dáa ọ̀tọ̀nà kò tọ̀nà we are just following them a lè sọ pé blindly tọ́ra alájú ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ àgbá pẹ̀lú ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ àgbá ní tìpátìkúùkù àgbá bọ́lọ̀ wọn bá ṣe wí ni. wo bí mo ṣe wáyé o mo lè jí odidi gómìnà gbé o kò tásìkò ní o mo lè já àwọn èèyàn mi gbé ká ẹ fílẹ̀ ẹ fi wọ́n lẹ̀ késekése lẹ̀ ń rí kàsàkàsà ń bọ̀ lẹ́yìn bàbá késekése ẹ já rìn nínú ọ̀rọ̀ ń pọ̀ díẹ̀ ṣùgbọ́n àmúlẹ́sẹẹsẹ lágbára ọlọ́run ìtẹ́rọ̀ kingpin Kashala Muhammad gangan lórúkọ rẹ̀ Kashala Maha has claimed that some security operatives deployed against him secretly work for him and leak operational intelligence. àwa náà mọ̀ pé bí náà bá láwo kò lè mókè odògùn mo sọ fún yín páwọn tó wà nínú gbó ahoro ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn kan ní sọ fún ọ sáìdì ibi la wà o ẹ kú òun tòsí ibẹ̀ o tàbí sáìdì ibi la dorí kọ o ẹ kú òun tòsí ibẹ̀ o wọ́n yìí sọmọ ẹ̀yìn o ọ̀gá nínú iléeṣẹ́ ológun ni wọ́n àwọn tí ẹ máa fún ní instruction ni wọ́n pé ó yá ẹ lọ ṣe báyìí ẹ gbà bí ìwọ ni ó lead wọn lọ àwọn náà ni wọ́n ń fún ọ ká fáwọn yẹn because nínú ikú ńlọrọ oúnjẹ nínú irú iṣẹ́ bẹ́ẹ̀ ń làwọn náà ti ń ní lọ́wọ́ náà ti ń gbé nǹkan rí ṣe ká wá sọ wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kò tọ́jú àwọn ológun tó irọ́ ìyẹn ò kí ń ṣe excuse because gbogbo ìlérí ẹnikẹ́ni tó bá wà nínú iṣẹ́ ológun ó ní pé mo wá dáàbò bo ilẹ̀ mi mo wá dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn kò yẹ kó wó involve lóòótọ́ àwọn tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ nílùú òkèèrè owó gèrègèrè wọ́n ń gbà wọ́n ń tọ́jú wọn dáadáa kò sí ní tó burú bí Nàìjíríà náà bá tọ́jú wọn dáadáa ṣùgbọ́n wàá burú ìwà jẹbánu tó kún ọwọ́ gbogbo wa ni ò jẹ́ kílẹ̀ yóò tò àwọn tí ń bàjọba jà wọ́n lágbára ju ìjọba lọ ìjọba ọkàn máa ṣèlérí asán ìlérí ahọ́n ìlérí òfo lásán ni so according to him
Maha, who has been linked to ìkọlù burúkú in Katsina communities, made the claim in a viral audio recording in which he reportedly spoke in Hausa ló fi sọ̀rọ̀. I have the audio recording with a government-linked figure addressed as comrade. In the recording, Maha alleged that he receives advanced information on military operation, including plans involving the presidency. Can you imagine? Ààrẹ orílẹ̀-èdè yìí ní láti wà very very careful pẹ̀lú àwọn tó kó rọra, pẹ̀lú àwọn tó fẹ̀mí tẹ̀. Àwọn kan ti sọ nígbà kan rí páwọn tí wọ́n jọ wà nínú ìjọba, olórí, ọ̀gá, olùdásílẹ̀ àtàwọn agbódegbà àti bàbá ìsàlẹ̀ àwọn ikọ̀ afẹ̀míṣòfò ni wọ́n. Well, he said, and I quote, "I swear to God Almighty, all the security forces being sent to call my camp are my boys. They inform me anytime they are coming. They inform me anytime they are coming." Okay o, during the conversation, because nínú ọ̀rọ̀ yẹn òun àtẹnìkan ni wọ́n jọ ń sọ̀rọ̀, bóyá nìyẹn ló pé ló mú ọ̀rọ̀ yìí jáde tàbí òun gangan ló pe ẹni yẹn ló ń ṣàlàyé ọ̀rọ̀ fẹ́ nìyẹn. Àwọn méjì sáà wọ́n ń sọ̀rọ̀, Haúsá wọn dẹ̀ ń sọ. During the conversation, the government-linked figure appealed to Maha to embrace peace and stop attacks on communities. Ẹni tó jẹ́ government figure yẹn bó ló ṣe ní nọ́mbà Kashala? Ṣé wọ́n send ẹ̀ sí ni? Bó ló ṣe ní nọ́mbà ẹ̀, bó ló ṣe pé tó fi rí pick tí wọ́n fi jọ ń sọ̀rọ̀? Alright, ẹ ti rójú olè ẹ̀ mú. He said, and I quote, "Well, God knows." The comrade said, "Look at the efforts and struggle I have been making so that peace can return to this area after everything that happened. But you hardened your heart and refused." Ó sọ fún ẹni tó ń wà ní igun ìjọba ń pé gbogbo ọ̀nà ni mò ń sà o, pé lágbègbè Katsina yìí kó lè wà lálàáfíà, ṣùgbọ́n ẹ ṣí ọkàn yín lé. Yín tẹ́ wà pẹ̀lú ìjọba àtijọba gan fúnra rà, ó ṣí ọkàn rẹ̀ lé. Gbogbo orí ọ̀fẹ́ tí mo fi lẹ̀ ṣàmúlò rẹ̀, wọ́n wá lu agídí fún yín. Maha, however, threatened further violence if his demands were not met, accusing security forces of harassment, extortion, destruction of homes, and seizure of livestock. Ìyẹn ni pé àwọn ilé oṣẹ́ ológun àwọn ń kọlù wọn, wọ́n ń gba ẹran ọ̀sìn wọn. Ilé iṣẹ́ ológun wo ní ń kọlù wọn tí ń gbẹran ọ̀sìn? Kí wọ́n fẹ́ fi ṣe ń bo wọ́n kó sí? So he warned, what you've seen so far is only a little. Gbogbo tẹ́ ti rí síwájú o, erémọdé lásán ni o. Èéfín iná lásán lẹ rí, olúkòso sì ń bọ̀. I swear by the greatness of God, òní sọ̀rọ̀ lọ́wọ́ o, if this is how things are going to be, if this is how the government will behave without justice, then what I've decided is this: I will go through all the villages around and capture and find them all. Can you imagine that? Ẹnìkan ní sọ̀rọ̀ o, bó bá jẹ́ pé bẹ́yìn ìjọba ṣe fẹ́ máa ṣe lélẹ́yìí, àwọn abúlé kọ̀ọ̀kan tí ń bẹ nípínlẹ̀ yìí ń ó sì máa lọ ọbẹ̀, ń ó sì máa pa gbogbo àwọn tí ń bẹ lábúlé. Èèyàn kan ló ń bò síbẹ̀ o, ó ń sọ fatafata ni o. Okay, when asked what he gained from pípa àwọn ènìyàn, Maha defended his actions and blamed the authorities for the crisis. Ẹjá gbọ́n tí ìjọba ṣe. Ẹjá gbọ́n tí ìjọba ṣe tó fi jẹ́ pé ìjọba ló di gbogbo ẹ̀bi rù. He said, and I quote, "What benefit?" Maha replied, "People are constantly being chased. Ṣé tán bá wà lábi kí wọ́n má lé wọn? Harassed and fined." Ìyẹn ni pé iléeṣẹ́ ológun tàbí àwọn ọlọ́pàá
wọ́n harass àwọn èèyàn, wọ́n extort wọn, wọ́n gbowó lọ wọn. Ẹ pé kí màá wá sí south west kó wá wo báwọn ọlọ́pàá ṣe harass oríṣiríṣi àwọn èèyàn, bí wọ́n ṣe ń pa àwọn èèyàn torí 100 naira, torí 200 naira, torí 1000, torí 500 naira, bí wọ́n ṣe ń tì àwọn ọmọ ọlọ́mọ mọ́lé, parọ́ mọ́ wọn pé jalè nítorí pé wọn ò fún wọn lówó, bí wọ́n ṣe parọ́ olè mọ́ ọmọ yahoo torí pé wọn ò bá wọn pàpà pín bí ẹran gbẹ́. Oríṣiríṣi ọ̀ràn tán máa kó síyàn lọ́rùn tó ń tọ́ òsì nílé bọ́m̀bẹ̀ tó ń sì fi gbé lọ ilé ẹjọ́. Oríṣiríṣi ọmọ wọn ti ṣe léṣe, oríṣiríṣi ọmọ wọn ti pa fóbi wọn. So now kí màá wá sí south west kó wá fìlì ẹ̀, kó wá wo bí nǹkan ṣe ń ṣẹlẹ̀, báwa sọ pé a fẹ́ bínú síjọba, kí làwọn ò bá dànà á pàlórun ni. Alright, ó ní harass and fined, wọ́n ń gbowó ìtanràn lọ́wọ́ wọn. Have you ever seen a situation where instead of reconciliation they seize people and their property? Ṣé ìjọba wo ní ṣe yẹn? Yóò jẹ́ ìjọba ìpínlẹ̀ Katsina, kì í ṣe ìjọba àpapọ̀. Ṣùgbọ́n ìgbà tí wọ́n bá dá gbogbo ẹ̀ kalẹ̀, ọrùn ìjọba àpapọ̀ wọn ń dá sí, orí ìjọba àpapọ̀ wọn ò dálé, ìjọba àpapọ̀ wọn sọ pé kò sí ẹ̀tọ́ tiẹ̀. So kẹ́ ẹ lè máa wò ó. Now, right now, they've sent security agents who are roaming around uselessly. That is, ẹni ń rí àwọn security agents bí wọ́n ṣe ń káàkiri tiwọn. Ẹ mọ̀ pé ńgbà tí yóò sọ̀rọ̀, ó daṣọ dúdú bo gbogbo ojú báyìí mẹ́nu. Dé jẹ́ pé kò sẹ́ni tó lè rójú ẹ̀ tàbí tí ó dà mọ̀. Kò wọ́n ra àwọn security agents tí wọ́n ń gbébọn, tí wọ́n ń sọ pé àwọn ń wá àwọn onísùmọ̀mí káàkiri. Yọkàn máa fi wọ́n ṣe ẹ̀yẹ ni pé ọ̀rá àwọn oníyà, ọ̀rá àwọn ẹlẹ́lẹ́yà, bẹ́ẹ̀ bá dààmú ara yín tán ẹ̀jẹ̀ á gbọ́. So uselessly, when you arrested my boys, did I refuse to release those people? I didn't refuse. Okay, now, but I have captured others, and I swear to God, I will show the whole world I still haven't started dealing with the government properly yet. There are still people I'm targeting and planning to capture. Èèyàn kan oṣù ló ń sọ̀rọ̀ o, ó lóun ti mú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sígbèkùn. Ìntòun ó sì fojú wọn rí, òun fi hàn gbogbo ayé, ẹ rí. Àwọn èèyàn kan ló wà ń bẹ lọ́kàn tó ti ní lọ́kàn pé òun lọ rèé jí gbé. Òun ó sì fojú fi mú wọn dánrin. Ọ̀dà o. He further accused security operatives of attacking civilians and destroying cattle. Àwọn security operative wo làwọn náà ń kọlu àwọn èèyàn tí ò gbébọn dání, tí wọ́n sì ń ba ẹran ọ̀sìn wọn jẹ́. Olè làwọn security míì náà. Now he said, and I quote, "Since these security agents have come and are destroying homes and driving people away, and they've even shot our cattle, then I have no choice but retaliation. They have destroyed our property, so we will also destroy theirs." Wọ́n bà nǹkan ní wa jẹ́, àwa náà bà tí wọ́n jẹ́. Ìbéèrè mi wá lélẹ́yìí. Bọ́n bá fẹ́ bà nǹkan ní wọn jẹ́, ṣé tàwọn security ni wọ́n ń bà á jẹ́? Àbí tàwọn èèyàn ẹlẹ́ran ara bíi tiwọn, àwọn aláìní bíi tiwọn, àwọn mẹ̀kúnnù bíi tiwọn? Bẹ́ẹ̀yẹn bá lóun ọba property ìjọba jẹ́, ọmọ bíi tí iléeṣẹ́ ìjọba wà, ó lọ́yẹ kẹ́ ẹ kọlù kìí sàwọn ẹni ẹlẹ́ni, kìí ṣe ń tó kọ́ yàrá méjì, ẹ̀ ń tó kọ́ yàrá mẹ́ta, ẹ̀ ń tó kọ́ yàrá kan, tó jẹ́ pé wọ́n kàn fẹ́ lẹ́dàá wọn síbẹ̀ lásán. Ibẹ̀ ń kọ́lẹ̀ tó máa wọ̀, kọ́lẹ̀ mọ̀ dáná sunlé, kọ́lẹ̀ mọ̀ gbẹ̀mí wọn. Bẹ́ẹ̀ bá ti rí máàsì ìjọba ẹ̀ wò, bẹ́ẹ̀ bá ti rí iléeṣẹ́ ìjọba ẹ̀ dá lulẹ̀. Ṣùgbọ́n àwọn ẹni ẹlẹ́ni tẹ́ tó ń kọlù yẹn ti ń jẹ́. Now, only they have destroyed our property, so we will also destroy theirs. Why should they come and harass people, loot them? And security agents know, loot them and burn our houses. Everybody knows what happened wasn't fair. Okay, ntẹ́mi rò níbẹ̀ ni pé bíjọba bá ti rí pé ìyà yín
làwọn bandi kóra wọn sí wọn ò ní fi bẹ́ẹ̀ lẹ̀ wọ́n máa level ẹ̀ ni gbogbo létí bẹ́ẹ̀ wọ́n máa bìlulẹ̀ wọ́n máa wó and that is normal thing lójú òye tèmi o ìjọba ò lè pé ibi náà ń kóra wọn sí kíjọba wá fílẹ̀ kan wá lọ wọn ò tún padà wá bẹ́ẹ̀. So the comrade again challenged the justification for the pípáyín. He said, and I quote, those people you are pa àwọn èèyàn tẹ́ ń pa what offence did they commit? That is my question too. Sọ́jà ní ń kọjú ìjà sí àwọn tí ò lágbára lẹ́yìn ń kọjú ìjà sí ìjọba kọ́lẹ̀ ń bá jà àwọn ẹni ẹlẹ́yìn lẹ́ ń dẹ̀mí wọn légbodò tọrọ ọmọ Tinubu ò sí ń bẹ̀ ọmọ gómìnà ìpínlẹ̀ Katsina ò sí ń bẹ̀ ọmọ sẹ́nitọ̀ kankan ò sí ń bẹ̀ so ìjọba kọ́lẹ̀ ń bá jà àwọn ẹni ẹlẹ́yìn náà lẹ́ ń bá jà ara yín náà lẹ́ ń gún lọ́bẹ. So Maha answered by accusing residents of collaborating with security operatives. Ẹ dákun kí làwọn residents yóò sọ pẹ̀lú ìjọba tí wọn ò fi ní support ìjọba wọn nítorí pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. Everybody níjọba ti ń sọ everywhere níjọba ti ń sọ wípé ẹ má gbàbọ̀dè fúnra yín nínú ìlú bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ bá gbọ́ ẹ tètè wí fún ìjọba àwọn aráàlú ò jẹ̀bi ìjọba náà ló lè gbà wọ́n kalẹ̀. All right. Only their offense, they were the ones who called and reported us. Ṣé wọ́n máa wo ìran ni kí wọ́n máa pàtẹ́wọ́ fún yín pé ń tẹ́ ẹ ṣe lọ́ dáa àbí bẹ́ẹ̀ kọ́. He claimed they pointed out where the women were hiding. They are the reason the women were paying. Okay, wọ́n pa àwọn ìyàwó wọn ó láwọn aráàlú ló tọ́ka pé àwọn ìyàwó àwọn nù o wọ́n sì pa wọ́n. When asked who provided him with such intelligence, the terror leader revealed the existence of informants allegedly embedded across communities and security structures. Wọ́n lágbódegbà wọ́n ní alámí láàrin ìlú láàrin àwọn iléeṣẹ́ ológun n tó fún wọn lórí ọ̀fẹ́ láti ríṣẹ́ wọn ṣe lélẹ́yìí. He said, and I quote, I have guarantees. People from their own town informed us. You know very well that throughout this area, we have our own informants. We don't just attack people without certainty. Those people in Mushali were specifically involved. Ẹ mọ̀ ń pa ẹni ńlọ́jà rẹ̀ dẹ́mi wọn légbodò. The comrade pleaded with him to stop ìpànìyàn. Ẹ fòpin sí kinní yìí bẹ́ẹ̀ ṣe ń pa àwọn èèyàn káàkiri ọ̀dà. He said, and I quote, please fear God. Ìpànìyàn everywhere will never bring a solution. But Maha responded bitterly, you people are only after money. Owó nìkan lẹ́yìn mọ̀ ilẹ̀ tó mọ̀ lẹ́yìn owó. The government link figure then insisted that justice must be done fairly and warned that selective treatment was worsening the crisis. He said, and I quote, if justice is done for me, even if everyone else suffers injustice, I won't complain as long as justice is done, the comrade stated. Kashala then made one of the most alarming revelations in the conversation, alleging widespread compromise among security officers. He said, and I quote, tell me honestly before God, among the security officers I talk to, is there any who doesn't secretly give me information or work with one side or another? Can you imagine that? Everything that's happened shows you people only defend your own side. If your advice had been respected, things wouldn't have gotten this hard, this bad. But your people failed, and when complaints are taken to the authorities, nobody listens. So who should I turn to? Now, kẹjá wò dáadáa, àwọn agbésùnmọ̀mí náà ní point o. Honestly, to the best of my understanding, wọ́n ní point. Problem wa làwọn tá a fi so lórí tí wọ́n ń bẹ níjọba. Irú ẹ̀ ní situation ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Àní fáwọn agbésùnmọ̀mí lówó, àní fáwọn agbésùnmọ̀mí lówó, àní ṣe tí wọ́n fẹ́ fún wọn, ọ̀ǹtì tí wọ́n gbá tó bà nǹkan jẹ́. Jìnnàjìnnà, at the end of the day ẹ padà tó fún wọn lówó ni, but ẹ ní lè sọ fún wa mọ́.
because àwọn tó mú èèyàn dání wọn ní yọ̀ǹda wọn láì gbà tán fẹ́ gbà. ok kí wàá lọ́ máa jẹ́ àǹfààní wọn gbà tán bá ti mú èèyàn fódìdí oṣù méjì tán wá yọ̀ǹda ẹ̀ lọ́fẹ̀ẹ́ ta ló lùsì ṣé wọ́n dẹ̀ máa fẹ́ lùsì bẹ́ẹ̀ Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. now gẹ́gẹ́ bí n tárakùnrin sọ fún wa ni pé bí nǹkan bá ṣẹlẹ̀ táwọn wá sọ̀rọ̀ bí wọ́n bá sọ fún ìjọba ò ní gbégbésẹ̀ kankan bí ìjọba ò bá sì gbégbésẹ̀ kankan n táwọn ò fi jẹ́ kí ìjọba ó gbégbésẹ̀ ní káwọn fi ẹ̀mí aláìṣẹ̀ di. mo là ń bọ́ orílẹ̀-èdè yìí lọ. alright o the comrade argued that authorities stopped listening because the terrorist group repeatedly rejected peace initiatives. pé n tí ó jẹ́ kí ìjọba sọ̀rọ̀ nù but lo and behold ǹjẹ́ ọjọ́ mọ reason tíjọba àpapọ̀ táwọn náà fi negotiate pẹ̀lú wọn mọ́ ò ní pé káàmpù tí ń bẹ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó lé 100 ó tọrọ lọ́gbọ́n o káàmpù tí ń bẹ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ó lé 100 so tó bá wá bá káàmpù eléyìí sọ̀rọ̀ tó bá wọn negotiate káàmpù kejì lè sọ pé kọ̀ọ̀kan àwọn o pé kì í sì ṣe tọ̀dọ̀ àwọn o bí ìgbà tí wọ́n fẹ́ gbowó oríta bí wo ròdù ṣe rí òun nìbàdàn ẹ mọ̀ pé páàkì kan wà tábà ń ti ilé Ifẹ̀ bọ̀ lọ́wọ́ ọ̀tún àwọn mọ́tò ti ń lo Èkó nkankan ńlọ́wà ń bẹ̀ lọ́wọ́ àlàáfíà àwọn mọ́tò ti ń lọ Ọ̀fẹ́ ti ń lọ Iléṣà ti ń lọ Àkúrẹ́ ti ń lọ Èkìtì ti ń lọ Oǹdó ńlọ́wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá gòkè bíríìjì àwọn kan ń kérò ń bẹ̀ bẹ́ẹ̀ bá kọjá bíríìjì sí kẹ́ tó kọjá bíríìjì lọ́nà Ọ̀jọ́ àwọn kan ń kérò ń bẹ̀ lódì kejì bíríìjì àwọn kan ń kérò ń bẹ̀ lódì kejì bíríìjì lọ́nà Èkó àwọn kan ń kérò ń bẹ̀ ó wá fẹ́ jáwé láàárọ̀ ọ̀fẹ́ gbèrò níyànà Ìwó ń bí ọjàwé ń bẹ̀ ó gbèrò bó bá ti gbèrò ń bẹ̀ ní bus stop ń bẹ̀ o má dùn ní bus stop eléyìí tó wà ní under bridge ó tún sanwó mi o àwọn yìí ó tún jáwé fún ọ o so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ok àwọn ti bí ló jiyàn kó ẹ wá negotiate pẹ̀lú wọn fi ilẹ̀ ó lè já wọn kọ́ ni wọ́n ó tún sọ operation míì àwọn míì ni ó tún padà já àwọn èèyàn míì gbé torí pé wọ́n ti wá pọ̀ ju ní ìjọba òfu àmọ́ ta la fẹ́ bá sọ̀rọ̀ gan mọ́ wọ́n kọ̀ wọn ò parapọ̀ ó túmọ̀ sí pé business ní kálukú fi ń ṣe ọ̀rọ̀ pọ̀ tá à ń máa sọ. okay now because you refused every attempt at peace we discussed with you how things should be handled but you rejected it all. If you had cooperated all this violence would have stopped. now okay mbo do you know why our complaints are ignored? okay yẹn ni comrade argue that authorities stopped listening because the terrorist group repeatedly rejected peace initiative. gbogbo ìgbà tíjọba bá náwó àlàáfíà páwọn fẹ́ bá yín dùnádùrà kẹ́ ẹ sinmi gbogbo wàhálà yìí lóòótọ́ ìjọba náà ló mú wá àwọn ìjọba ìpínlẹ̀ Kaduna nkankan ló mú wàhálà wá ó wá béèrè pé ǹjọ́ ọmọ ìdí tá a fi gba gbogbo àwọn ọ̀rọ̀ yín gbọ́ ó ní because you refuse every attempt at peace we discussed with you how things should be handled but you rejected it all. If you had cooperated all this violence would have stopped. ǹjẹ́ àwọn náà ṣe nǹkan tíjọba sọ kí wọ́n para wọn pọ̀ sọ́nà kan kíjọba ṣètù wọn lẹ́ẹ̀kan náà kégbe orégbè kí kálukú múṣẹ́ méṣe kí wọ́n yàgò ẹ má bínú kí wọ́n yàgò fún jàǹdùkú wá ní. Maha however returned to complaints over seized cattle and the arrest of one of his associates identified as Aminu. wọ́n arrest kan náà àwọn alátẹ̀lé ẹ̀. He said and I quote, "Tell me for God's sake, why were Aminu and my livestock seized? On what grounds?" ṣé ẹ ti rí ilé ayé báyìí? ìjọba ló gba màálù, ìjọba ló arrest Aminu, àwọn aráàlú wọn ń dojúkọ, aráàlú wọn ń jí gbé, aráàlú wọn ń gbowó lọ́wọ́ ẹ̀, aráàlú wọn ń ṣekú pa. He said and I quote, "I asked repeatedly, but nobody will answer me. They arrested my boys too. I swear by God, if Aminu is not released, then only God knows what will happen."
nítorí èèyàn kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá lọ. Even if they 1,000 soldiers, I am not afraid. I have already crossed the point. Let them come if they want. The comrade again him that God will judge his actions. Don't you think God is displeased with what you are doing? God is not happy with these actions. Àná ló ń sọ̀rọ̀, but okay, comrade yẹn ló sọ̀rọ̀, but Maha dismissed the warning. He said, and I quote, God is displeased. Who created me? God. And the people I fight, who created them? God. Everything is in God's hands. I was wrong. If I'm the one in the wrong, may God punish me. If they wrong me, may God punish me. May God give me justice. He then threatened to carry out widespread attacks during the farming season if his demands were not met. Bí àsìkò òjò láwà yìí o, èmi ò ní fẹ́ nìkankan láǹfààní láti lọ sóko láti dáko débi pé wọ́n sọ̀gbìn débi pé wọ́n kórè oko wọn délé. Àyàfi tán bá tó ṣe nǹkan tí mo fẹ́. He added, but if my cattle are not returned, I swear these local governments will never know peace during farming season. I no longer care about conflict or chaos. The conversation later took a disturbing spiritual turn as the comrade continued urging repentance. He said, and I quote, what I'm trying to do is advise you to fear the God who created you. My heart shot back. Fear God? Question mark. Then why were my boys arrested? Why was my property seized? Explain that to me first. When the comrades reminded him about seeking God's mercy, Maha rejected the appeal entirely. Forget that nonsense. God's mercy is not nonsense. Yes, okay, God's mercy is not nonsense. Mercy. I ran away from mercy long ago. Maha replied, so you don't want God's mercy? No, I don't. Go and tell God I said so. Maha answered coldly. The comrade replied, and I quote, God is with both you and me. He sees everything we do. Maha continued, mercy is not in human hands. It is in God's hands. Everyone will eventually die. Maybe the person you see as hardened criminal today may still be better before God than others. Mentality irọ́ nìyẹn. Pé bọ́yá ẹni tó bá ṣe àìdá lónìí, ẹni tó fẹ̀mí àwọn èèyàn ṣòfò lónìí, ẹni tó jẹ́ àwọn èèyàn gbégbá ransom lónìí, yóò rojú rere Ọlọ́run. Kò sójú rere Ọlọ́run kankan tí rẹ̀ níbẹ̀ fẹ́ rí láéláé o. Má fọkàn sí táwọn pásítọ̀ àtàwọn wòlíì èké ti sọ fún ọ sẹ́yìn. Ń pé bẹ́ẹ̀ èèyàn bá ti ń ṣẹ̀ látọdún mọ́dún, bọ́ bá wá ronú pìwàdà ń jọ́ kan gbogbo ẹ̀ṣẹ̀ láti foríjìn bàbá ńlá arọ́ ni o. Kò sí ti ń jẹ́ foríjìn ẹ̀ṣẹ̀ fúnru bẹ́ẹ̀. I mean, ó ti pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́kún jayé sẹ́yìn. Ó ti fẹ̀mí àwọn èèyàn ṣòfò léraléra láìmọye ìgbà. Ó wá lọ tọrọ àforíjìn, Ọlọ́run dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí o. Ó ti wá ní lọ́kàn wípé Ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ jì ọ́, nonsense ni o. Rádaràda náà kà fọ́nù Bíbélì tó bá gbọ̀n. Kò sí ti ń jẹ́ foríjìn irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Ó jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ, ó mú mi sí. Pẹ̀lú ògo Ọlọ́run kò dẹ̀ sí dáríjì kankan fúru ẹni bẹ́ẹ̀. Kò síbi tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan o. Pé o free láti sọ pé bí èèyàn bá ti ń pààyàn lọ́jọ́ tó pẹ́ tó bá kọ̀lá tó máa jáde láyé tó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹni tó kú ló kú gbé, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. N tó ń fáwọn èèyàn ní gut láti máa dẹ́ṣẹ̀ síwájú àti síwájú sínú, láti máa ṣiṣẹ́ láabi síwájú àti síwájú sínú yẹn. Okay, ó dẹ̀ ti sọ fún mi pé èèyàn kọ́ ni máa ń ṣàánú èèyàn, Ọlọ́run ni máa ń ṣàánú ẹ̀dá. The comrade then appealed emotionally for the terrorist leader to repent. He said, and I quote, we are all sinners. Yes, but I want you to enter paradise. I want you saved, even if I myself end up in hell. Comrade yẹn ní sọ bẹ́ẹ̀, ẹ yé tanra yín, ẹ jẹ́ ayé tanra wa. Mo fẹ́ kó wọnú ọ̀run rere. Àwọn tí wọ́n dédé wọ̀lú tí wọ́n ń pa àwọn èèyàn anyhow, ṣé wọ́n ronú kan nípa ọ̀run rere? Ṣé wọ́n ronú pa àlìjánà onídẹ̀ra? Kí náà mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé ń tọ́ wà lójú ọ̀nà láti dé àlìjánà ni pé o gbọ́dọ̀ gbẹ̀mí èèyàn rẹpẹtẹ, o gbọ́dọ̀ wọnú ìlú kan káriwo ẹkún káriwo ọ̀fọ̀ ó ti sọ ń bẹ̀.
kó dédé máa pa àwọn aláìṣẹ̀ kó nítorí pé gọ́ọ̀mẹ̀ntì fìyà kan jẹ ọ́ àbí wọ́n gba nǹkan ní ẹ ó ṣe fèsì gọ́ọ̀mẹ̀ntì tó gba nǹkan ní ẹ. wáyé pípa àwọn èèyàn bọ́ bá tiẹ̀ sì mú wọn ń gbèkùn tó wá ní ọ̀dà o ẹ fà àwọn nǹkan ní ìmílẹ̀ o wọ́n yọ̀ǹda ẹ̀wọ̀n tẹ́ ẹ kó ẹ bá ń kó wọn síbi báyìí eléyìí ń dọ̀rọ̀. So now may I something briefly replying no I don't say that may both of us receive God's mercy bó bá fẹ́ receive God's mercy release àwọn tó kó yìí jẹ́ káwọn gangan ráàánú tiẹ̀ gbà then ìwọ náà máa ráàánú Ọlọ́run gbà. The government link figure continued pleading with him to stop ìpànìyàn. He said, and I quote, I swear, if you report today and stop this ìpànìyàn so people can live peacefully, then whatever judgment God gives me, I will accept it gladly. But Maha insisted the violence will continue unless his demands were met. He said, and I quote, you see, you blame me, but I also blame you. Nobody else can stop this except me, and I can also choose to stop it. But on the government side, you people cannot stop anything. Now, n tó ń gbìyànjú àti sọ fún wa nípò ń fura lára wọn ló lè mú ìpànìyàn ìjínigbé yìí wá sópin fúnra wọn. Kì í ṣe gbogbo agídí àsáréká ìhàlẹ̀ táwọn ìjọba ń ṣe káàkiri wọn sẹ́ẹ̀rí pa àti wọ́ àwọ̀rọ̀ ẹ̀ bí ẹ̀kún àpọ̀kọ jẹ́ iléeṣẹ́ ológun fúnra wọn wọ́n ń salami fájínigbé wọ́n ń salami fápàyàn àwọn aráàlú fúnra wọn wọ́n ń salami fápàyàn àti ẹ̀mọ́ tàwọn aráàlú pé àwọn ò ní choice because wọn ò lè gbélé wọn kó ń bẹ̀ kó o sọ fún atán bá ti wá o bí wọn ò bá sọ fún àwọn nọ́mbà wá padà fàbọ̀ bá lórí. Now but the government side you people cannot stop anything. If they truly want this conflict resolved, then my complaint is simple. Release my boys and my property. Eléyìí náà ò yẹ kó nira fún ìjọba láti ṣe. Ẹ fa àwọn èèyàn rẹ̀ lẹ́mẹ́lòó ni wọ́n tó mẹ́wàá wọn tó 100. Ẹ fa àwọn màálù rẹ̀ sílẹ̀ bí ebi màálù bá ń pa wọ́n ń ta màálù ń bomi ẹ lọ ra ń bomi now. Now, the comrade proposed negotiations only after attack ceased. Bẹ́ẹ̀ bá fẹ́ ká sọ̀rọ̀ nítubí nùbí káwọ́ náà àbáyọ sí gbogbo rògbòdìyàn yìí ẹ kọ́kọ́ sinmi ìfẹ̀mí èèyàn ṣòfò náà. Stop the killings first, then discussions and negotiations can happen properly. Maha, however, accused security agencies of escalating the crisis despite previous discussions. He said, and I quote, but shortly after your agents arrested them, another attack happened. Before even 9 days had passed, the comrade explained that recent military operations were triggered by the death of former General Rabi Abubakar, held captive by Maha's group. Ó túmọ̀ sí pé àwọn group ẹ̀ náà ló mú wọn. Lóòótọ́ wọ́n lè mọ́ ní lọ́kàn láti pẹ́ níyẹn ṣùgbọ́n níyẹn kú mọ́ wọn lọ́wọ́ látàrí ìjìyà tó rí ní kàǹpù wọn. Sọ wá ní ìdí nìyẹn táwọn security agent tán tó fi kọlù wọn. He said, and I quote, the reason for all these operations is because of the old man who pine in your custody after we asked you to hand him over and you refused. Ó túmọ̀ sí pé wọ́n dá wọn mọ̀ àwọn security agents gan dá wọn mọ̀ ẹnìkan ti sọ́rí wípé ìjọba mọ gbogbo àwọn onísùnmọ̀mí ó dẹ̀ morúkọ wọn ńgbà tán ti jí wọn gbé ni wọ́n ti pè ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ẹni tó jẹ́ bàbá ìsàlẹ̀ fáwọn olè ó ń fìbọn rẹ́ǹtì fún wọn ń bá wọn gbàbọn sọ́dọ̀ ń bá wọn gbowó sọ́dọ̀ ń bá wọn ṣèfò owó sí báǹkì ń bá wọn gbowó láti báǹkì ń yá wọn láṣọ ó ti wá ní group by group àwọn eléyìí fóònù làwọn ń já gbà àwọn eléyìí owó làwọn ń gbà àwọn eléyìí mọ́tò làwọn ń gbà àwọn eléyìí àwọn ń lọ fọ́lé ni ó ti ní gbogbo wọn group by group pé bá wá lè sọ nǹkan nù ládùúgbò bẹ́ẹ̀ kí lẹ́ sọnù náà fóònù wọ́n yọ lápò yín àbí ókè ẹ má wọ́rì mo ti mọ àwọn tó máa iṣẹ́ yẹn yóò pè wọ́n ẹ̀ lóòkúnlé ìṣẹ́ tó lọ sí lálẹ́ àná ní kinní fóònù mo wọlé gbà ń bẹ̀ fóònù kan báyìí mà ní iPhone ní lóòótọ́ but ayé iPhone yẹn ti bàjẹ́ gan
ok mo wá o máa yẹn ń para ni òṣèlú ọ̀dàbẹ̀ ni pé fóònù ńlá kan lè gbà lọ́wọ́ ẹ o mo ti sọ pé kó padà lọ́la ṣé ẹ̀ tí ì ta àti ìta o òkè ẹ̀ mú wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àwọn onísùmọ̀mí àtàjínigbé yìí àwọn sọ́jà mọ̀ wọ́n by names. Yes, so wọ́n mọ̀ pé àwọn ló ń sọ operation yẹn ìgbà tán ti mú Rabi Abubakar náà ti pè é pé ẹ fẹ́ ní ilẹ̀ wọn ò fi ilẹ̀ àlefilẹ̀ ẹ sọ pé kàn fi màálù wálẹ̀ torí màálù wọ́n pa odidi ọ̀gá àgbà nínú iṣẹ́ ológun. Alright, Maha defended himself by citing previous prisoner releases as proof that he was not entirely opposed to peace. He said, and I quote, "And you still feel justified talking like this? At least I once released captives voluntarily. That alone should prove I am not completely against peace." Mo sá ti fa àwọn èèyàn lẹ̀ láyọ̀ àtàláfíà rí tí n ò tiẹ̀ gbowó. Bó túmọ̀ sí pé mo fààyè lẹ̀ fún àjọsọyépọ̀. If I hadn't wanted peace, I swear I would never have released them. Ẹnìkan ṣoṣo lẹ́nu rẹ̀ tó ń dùn báyìí ní tó ń sọ with boldness pé òun kó àwọn èèyàn